Mọ́sàmí o Ìdòwú Fúnkẹ́ Mọ́sàmí Ìdòwú Fúnkẹ́ Mọ́sàmí o aya Bíọ́dún Mọ́sàmí. Kẹ̀kọ́ dòwó Olúfúnkẹ́ aya Kẹ̀kọ́ Abíọ́dún ní sọjọ́ bí lónìí. Ọmọ bíbí inú Ọmọláyọ̀ Janet Adédọ́kun ní sọjọ́ bí. Ènìyàn aya Bíọ́dún o aya Bíọ́dún Kẹ̀kọ́ ò ní fọdún èyí sáàsè mọ́. Màmá ṣe mí lórí ẹ̀kọ́ ọdún. Màmá Michael màmá Mọ́rẹ́ni kejì ẹ̀kọ́ ọdún èní ẹ̀kọ́ àrò ní ẹ̀kọ́ àṣeyẹ. Màmá Abíọ́dún Adéwálé bó ṣe lè wù kẹ́ pẹ́lẹ́ ayé tó ẹ̀ máa ní mọ̀sàré ọmọ ẹ̀ ní mọ̀sàré ọkọ obìnrin rere lọ́dẹ̀ ọkọ sùúrù ní fígbàyìn lọ́dọ̀ ọkọ tọ́lá Jésù Kristi ọba ilé rẹ̀ ò ní túká mọ́ lórí Mọ́sàmí àṣẹ. Aya Bíọ́dún Kẹ̀kọ́ tó ń gbóhùn ẹnu mi ọmọ ọlọ́jọ́ bí òní ọdọọdún ní látò lógún Ìdòwú ọdọọdún nìkan tó lọ́gbọ̀n ọdọọdún la máa rọ́mọ bí lórí àṣẹ ẹ ti sọdún eléyìí yìí náà ẹ màmá pé dúdé tẹ̀mí ìtòwó tọ́lá tọmọta ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ aya Bíọ́dún Kẹ̀kọ́ ìgbàlẹ̀ rẹ̀ ilé ni àwọlé rẹ̀ ilé ni èlé lobìnrin rata èlé lobìnrin rẹ̀ ló lọ́jà èlé lobìnrin wékèlè ẹ̀mí mímọ́ oníjẹlé rẹ̀ ó túká mọ́ ẹ lọ́wọ́ ọ̀tá ti bá wálé ọjọ́ ọba dúró agbára Jésù Kristi odò ní ó gbé lọ sí onímọ̀ yín adùn ní ọgbẹ́ ìyọ̀rọ̀ happy birthday to you ẹ ti sọdún èyí o. Aya Kẹ̀kọ́ ẹ ti sọdún èyí àjọ péjú tẹ̀tẹ̀ mí níta ìkú baálẹ̀ ọ̀rọ̀. Aya Bíọ́dún ẹni ní ọmọ àṣeyá fọ́mọ rẹ ẹni ní ọmọ àṣeyá fọ́mọ rẹ lọ́rùn ni ọmọ àgbẹ̀ bí àgbìlì. Ẹni ní ọmọ àṣeyá fọ́mọ rẹ ẹni ní ọmọ àṣeyá fọ́mọ rẹ lọ́rùn ni ọmọ àgbẹ̀ bí àgbìlì. Ayò Oǹdó sàn gbọ́ bí mo ṣe ń kó kí àwọn bàbá rẹ̀. Ayò Oǹdó mọ gbóhùn ẹnu mi. Oǹdó nílà méjì. Oǹdó tẹ wọ́n sọ pé mo ní jàjà mọ́. Aya Bíọ́dún jàjà ni wọ́n máa pa àwọn ọkọ rẹ̀ bọ́ bá dọ̀rọ̀ la. Aya làjẹ́ tó ń gbóhùn ẹnu mi. Ọ̀tún làjẹ́ omi ni. Òsì làjẹ́ omi ni. Iwájú làjẹ́ alágbàlúgbò mi. Ọ̀tún làjẹ́ alágbàlúgbò mi. Ẹ̀yìn làjẹ́ alágbàlúgbò mi ni. Làjẹ́ bẹ́ẹ̀ bá mi délé bá mi mẹ́jà làjẹ́ lọ́lẹ́jà làjẹ́ lólédè. Ìlàjẹ́ lọ́la láàkẹ́ tí ń bẹ nínú omi. Onírẹ̀yà àgàrà Elédùmarè ọba tí kò sí sínú yọ ọlọ́run oníjọ́sẹ́. Aya làjẹ́ jẹ́ wárelé àwọn bàbá rẹ̀ gangan lónìí. Ìdòwú sọ̀ ń gbọ́ mọ fẹ́rẹ̀ lé bàbá rẹ̀. Olúfúnkẹ́ sọ̀ ń gbóhùn ẹnu mi aya Kẹ̀kọ́ mọ̀ gbóhùn ẹnu mi. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹgbíjẹ karahun. Ọmọ bí karahun bọ́rí mú. Ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun. Ìlú Bíkúnlé alágbàtà ajáyà. Ìlú Àjàyí ògbórí ẹ̀gbọ́n sábì ìlàfìlà. Ìlú Látó Sàárẹ̀ Ọ̀nà Kakanfò. Ìbàdàn ọmọ ajé orósùn. Ọmọ ajé gbíyọ́ bí karahun bọ́rí mú. Ìbàdàn májà bí ìtọ́jọ́ kẹ́ni àná. Èyí tẹ́ ẹja gbogbo aládùúgbò lógun. Ìbàdàn kí bá ní sọ̀rọ̀ ìrẹ́ni lọ lójú ogun jàgbóró làrún gbogbo ọmọ Ìbàdàn. Ìbàdàn bèrè kó o tó wọ̀ ọ́. Ìlú tí o lè gbé ń jàyè olóhùn. Ìbàdàn ṣe ń gbónílé bẹ́ẹ̀ nígbà àlejò. Àní tí Ìbàdàn ṣe ń gbónílé bẹ́ẹ̀ nígbà àjèjì ẹlẹ́yẹlé lómi títẹ
tẹrú tọmọ láyé gbóhùn àṣejì rẹ lomi àbùmùbùwẹ̀ nílé Olúyọ̀lé ẹ̀sán gbé ológbòdò ará òde ògbólúńkẹ́ fúnkẹ́ dòwọ́ ẹ̀yìn lọ́mọ apọ̀n kébí ẹni pọ́nmú ẹ̀yìn lọ́mọ kí ẹ̀yìn ọjọ́ tó yá àyàbí ọdún kẹ́gbẹ́ bọ́yá bẹ́ẹ̀ ni gbọ̀ǹkẹ́ yíyan ọjọ́ tó ṣá àyà kẹ́kọ́ kẹ́gbẹ́ bọ́sà aláwẹ̀ ike ẹ̀yìn wádìí kí àmúṣẹ̀yọ ọmọ oníkẹ́ ẹ̀yìn ọba ìsílẹ̀ ológbòdò ìkọ́mọ́lé ìkọ́mọ́mọ́lẹ́kẹ́ ọmọ ṣẹ̀mẹ̀kú mi ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé tẹ̀rẹ̀yìn ọ̀run pé ń ké sí Ìdòwú kẹ́ẹ̀kọ́ Olúfúnkẹ́ aya kẹ́kọ́ Abíọ́dún ọmọ àmàkọ́ àṣeyẹ ọmọdé nẹ́ẹ̀sì Adédọ́kun ó ti sọdún eléyìí yìí nẹ́ màmá ṣe mí lóore ẹ̀kọ́ ọdún ẹ̀ ní bọ́dún èyí káàṣe mọ́ bàbá Michael màmá Mọ́rẹ́ní ìkejì ẹ̀kọ́ ọdún màmá Abíọ́dún Adéalé màmá Péjú ṣe tẹ̀mí ìtọ́lá owó tọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹ ti sọdún èyí ṣe tẹ̀mí ìtòwó tọmọ máa rólú owó ìbádélé àrólú ìbádélé àrólú ìbádélé àrólú ìbádélé àrólú òjò ọlọ́kọ̀ sí ọ̀dà o ìbádélé àrólú. ìbádélé àrólú ìbádélé àrólú ìbádélé àrólú ìbádélé àrólú òjò ọlọ́kọ̀ sí ọ̀dà o ìbádélé àrólú. àyàbí ọdún lórúkọ Jésù o lórúkọ Jésù ilé rẹ o